ogun ti dé wàhálà mọ̀ ti wọ̀lú gbọ́ ẹ̀yin gómìnà nílẹ̀ Kóòtù Òjíire bẹ́ẹ̀ dákun ẹ ṣàánú wa tí Abdulrahman Kwase tí òun bá lè dá ṣe ẹ wá ràn án lọ́wọ́. Gómìnà wa ní Kwara State a bẹ̀ yín ẹ dákun a rọ̀ yín ẹ dákun ìgbà lónígbà ń lò ìgbà yín lẹ̀ ń lò yìí ogun ti dé wàhálà mọ̀ ti wọ̀lú gbọ́ ẹ̀yin gómìnà nílẹ̀ Kóòtù Òjíire bẹ́ẹ̀ dákun ẹ ṣàánú wa tí Abdulrahman Kwase tí òun bá lè dá ṣe ẹ wá ràn án lọ́wọ́ ẹ̀yin àgbẹ̀lẹ̀ Yorùbá ẹ wá ràn án lọ́wọ́ kí ni yóò yé wa mọ́ gbogbo ilẹ̀ gbóná pátá ogun ti wọ̀lú wọn ẹ ti fẹ́ pa wọ́n tán ẹ ṣàánú wa àwọn ìlú kan ti tú ẹgbẹ́ kú tàbí ẹ máa ń sùn yìí ẹ wà bí àwọn bí ṣe ń ké tòun rárá ìlú tó lọ́ba tó níjòyè ẹ wo bí ogun ṣe ń jẹ̀lú ẹ wo bí àwọn ọ̀ràn míì àwọn ẹ̀yà míì bí wọ́n ṣe ń jẹ òlú bí wọ́n ṣe ń pàlú rẹ bí wọ́n ṣe ń jẹ̀lú bí wọ́n ṣe ń kógun jàlú gómìnà Ìlọrin tẹ́ ẹ bá lọ tán àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ bá ṣe àmọ́ padà fi mọ ròyìn yín bẹ́ẹ̀ bá sì ṣe náà àmọ́ sọ pé ń gbà yín nǹkan báyìí òun lè ṣe àbẹ̀yìn ẹ dákun ẹ ṣàánú Kwara State ẹ ṣàánú wọn níbẹ̀ wọ́n ń kógun jà wọ́n ń gbalẹ̀ wọn insecurity ti pọ̀ ju ẹni tó tún wá jẹ́ bí akọni ilẹ̀ Kóòtù Òjíire bàbá Sunday Igboho ẹni bá wọn dẹni àná bó tilẹ̀ jọ pé ayé ò lè fi nífẹ̀ẹ́ yẹn tán ilé ní kórí mọ́ mí yóò níbi tó tún kù sí àwọn ẹ̀kọ́ òfẹ́ yín àmọ́ àbọ̀ wa gọ́vnà Abdulrasaq ẹ jọ̀ọ́ ẹ dákun tó bá jẹ́ pé Sunday Igboho náà ló bá lè ṣe ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kó wọlé àwọn pípù yìí àwọn tí ò tó tí wọ́n dún mọ̀rúgbòrú mọ́ ni àwọn tí wọ́n tún gbẹ̀dí ilẹ̀ Kóòtù Òjíire ni gọ́ọ̀mẹ́ǹtì gọ́ọ̀mẹ́ǹtì ọjọ́ kìíní àná tí wọ́n gbé wá fún wa tí wọ́n fi so wá pọ̀ òun ló padà sọ́dọ̀ di ọ̀lẹ báyìí o ká ní pé ń gba ayé àwọn àbá bàbá yẹn tó ti ṣe kátà pè ní òṣèlú àtọ̀húnrìnwá ni ogun bá ti fẹ́ ṣẹlẹ̀ ya wọ ìlú kan nílẹ̀ Kóòtù Òjíire bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ akínyín ẹ kò dápèrè ṣe yóò mọ dùn yín náà yóò mọ ká yín là pé àwọn ọmọ yín àwọn àrọ́mọdọ́mọ yín àwọn ológun pa yìí àwọn ológun jẹun yìí àmọ́ kò sí pàtẹ fẹ́ sá bàbá wa Láàfin Ọ̀yọ́ yóò mọ dùn yín gẹ́gẹ́ bí àwọn ìtàn tá a gbọ́ àtàwọn iṣẹ́ takuntakun táwọn àbáyé tí wọ́n ti ṣe lórí tiyín ọdẹ ń pa ẹ̀ káàkiri ilẹ̀ Kóòtù Òjíire ìdùnnú tiyín náà kọ́ yóò mọ dùn yín àmọ́ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe tó pé kí ni gbogbo agbára tó yẹ kẹ́ ní ipò tó yẹ kẹ́ mọ lò gbogbo àwọn àṣẹ tó yẹ kẹ́ mọ pa wọ́n ti gbà kò lọ́wọ́ yín ó ti wà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tó wà lọ́wọ́ wọn wá ní kí wá ní gọ́ọ̀mẹ̀ntì wà ṣẹlẹ̀ lórí àwọn tá a fi jọ ilẹ̀ Kóòtù Òjíire àwọn balógun àwọn olúọdẹ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò iṣẹ́ wọn dà àwọn dà gọ́ọ̀mẹ̀ntì tó bá jẹ́ pé kò bá sí nǹkan tá à ń pè ní gọ́ọ̀mẹ̀ntì àtòkèrè wá tí wọ́n fi wá ṣọ́pọ̀ bá ní ogun kan láyà ogun kan tó bẹ́ẹ̀ kó wọlé Kóòtù Òjíire ká ti gbé pẹlẹbẹ ká ti bẹ̀ kíyèsí ọ̀lẹ̀ àwọn ọ̀tọ̀ kọ̀ọ̀kan ń bẹ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan bẹ tó gbé wọ́n ti sẹ́ẹ̀tì nílẹ̀ Kóòtù Òjíire tó wà unbreakable bẹ̀tì báyìí ó ti wà breakable ẹ lọ gbọ́ tó Ògbómọ̀ṣọ́ ogun jàjàrí kó lo Ògbómọ̀ṣọ́ rí àwọn lọ́mọdílété ogun mọ̀ tí ń kó Ògbómọ̀ṣọ́ báyìí àwọn kidnappers àwọn bandits wọ́n mọ̀ ti wò Ògbómọ̀ṣọ́ ìlú Ìbàdàn náà ogun jàjàjà kó bá kó Ìbàdàn rí àwọn jagunjagun tán lẹ́sẹ̀ fi wálẹ̀ àwọn mọ̀pó àwọn sójà àwọn warrior nílẹ̀ Kóòtù Òjíire àwọn ni wọ́n fi bẹ̀ tẹ̀lé àwọn ni wọ́n fi bẹ̀ ṣèlú àwọn ni wọ́n fi bẹ̀ ṣe ìṣìkalẹ̀ ogun náà mọ̀mọ́ tí ń jábẹ ẹ lọ wọ Ọ̀ṣun state náà àwọn kìíní tàn sọ kìíní burúkú ayé ti gbà wọ́n ti káàkiri kò síbi tí wọ́n ti mọ́ pààyàn kò síbi tí wọ́n ti mọ́ wọ létíyàn kò síbi tí wọ́n ti mọ́ dẹ́mìyàn lé ìgbòdò ṣé bá ṣe mọ̀ wòrán náà ní òwá kàn mí lónìí kò kàn mí lónìí ó lè padà dọ̀la kó kàn tó ráwọn tí padà ń kàn lónìí náà lánàá náà kò kàn wọ́n kódà kó mọ gbégbá kó mọ gbẹ́dẹ méjì ayé wọ̀n kò kẹ́ lónìí lóòótọ́ àmọ́ ṣọ́ra àwọn tí ń kàn lónìí náà àwọn náà ti fìgbà kan gbọ́ ìròyìn rẹ ní north pé north ń pààyàn north ń sọ gbọ́bù north àwọn kí ní boko haram báyìí ó ti ṣe kí ni ó mọ̀ tí ń kàn wọ́n ikú ti pojú bẹ́ẹ̀ ni òwe nípa fún ni ipa wo ni wọ́n ti gbé akitiyan wo ni wọ́n ti ṣe ó ṣe wá ń pààyàn tó lọ́tún tán pààyàn tó lọ́sì tẹ́mi ń ṣòfò
ǹjẹ́ ráwọn àáfàá kí wọ́n jáde kí wọ́n ṣe fídíò lé lórí? ǹjẹ́ ráwọn àáfàá kí wọ́n jáde kí wọ́n ṣe fídíò lé lórí? nínú àwọn àáfàá, àwọn àgbààgbà àáfàá ńlá nílọrin bó ṣe pọ̀ tó pẹ̀lú oríṣiríṣi láwà ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ìwọlé tó jáde sọ̀rọ̀ lórí insecurity ilẹ̀ Kóòtù Òjíire wọ́n mọ̀ dákẹ́ wọ́n mọ̀ fọ́ lẹ́nu mọ̀ nífa àwọn ìgboro tí pa wọn lọ nìyí ẹ lọ wòran Haúsá àwọn Haúsá ò tó bẹ̀ kí wọ́n gbé lu wọn mọ́ wọ́n ti fìlú wọn lẹ̀ wọ́n ti lé wọn kúrò lu wọn àwọn náà padà wá di àwọn ọlọ́kadà tá à ń gbé ní junction to junction àwọn náà padà wá di àwọn tó wà ní junction tí wọ́n ta suya ní junction to junction àwọn náà padà wá wà ní Sábó lónìí kábíyèsí Olódùmarè wo wọn lè gbèlú tiwọn mọ́ wọn lè lọ́lú tiwọn mọ́ ogun ti jẹ̀lú tiwọn ogun ti kọ nílùú tiwọn wọn ní choice mọ́ wọ́n sá fún ogun wọ́n sá kò nílùú wọn wá sílẹ̀ tiwa àwọn ìlẹ́rìí tán mọ̀ ṣàlùbárà káàkiri tán mọ̀ tó káàkiri nílẹ̀ Kóòtù Òjíire àwọn alábàárù àwọn aláàrù nílẹ̀ Kóòtù Òjíire mọ̀kànmọ̀kàn tó kàn ọjọ́ kìnnà mọ̀ tí wọ́n kẹlẹ̀ Kóòtù Òjíire lónìí báyìí tó bá kà wá ìwọ tó dákẹ́ tó fọ́lẹ́ tó hù wá níbo ló fẹ́ sá lọ níbo ló fẹ́ lọ ṣé àwọn ọ̀ràn àràbù tán sọ fún wa pé afámi ṣé ilẹ̀ àràbù ni ẹ fẹ́ sá lọ sọ fẹ́ fà ìgbà láyé ń bẹ̀ ìyẹn náà bó lẹ fẹ́ lọ tó bá kẹlẹ̀ ìbá tán tá a bá fọ́ lẹ́ran ta ní kó kàn wá tá a bá ṣẹ̀kẹ́ lórí tó gba alágbá tó bá fi lè dọ̀lẹ́ ńlọlẹ̀ yíbò náà nìyẹn bẹ́ẹ̀ ni àwọn kìíní wọ́n take over lẹ̀ ní ìran Fúlàní ni mo rí nínú ìran tó strong jù in the world ẹbí pé lọ́nà wo ìran Fúlàní ni ìran tó jẹ́ pé ibi tí è ṣe àyè wọn ibi tí è ṣe ilẹ̀ wọn wọ́n á dẹ̀ wọbẹ̀ tí wọ́n ní rẹ́kọ́ọ̀dù kára níbẹ̀ wọ́n á dẹ̀ wọbẹ̀ wọ́n á dẹ̀ take over lù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá Haúsá Fúlàní ìran mẹ́ta tá a mọ̀ tájọ ní ilẹ̀ Kóòtù Òjíire tájọ ní Nàìjíríà nìyẹn fa ìran mẹ́ta tá a mọ̀ jọ ní Nàìjíríà mi nífa kẹ́rẹ́kẹ́rẹ́ Fúlàní wọlé sí ilẹ̀ Haúsá à ń gbọ́ Haúsá Fúlàní Haúsá gò fi bẹ́ẹ̀ wá sílùú wọn báyìí Fúlàní ti pàtẹ́ kova àwọn Yorùbá tó gbà ẹ rí àwọn Haúsá Fúlàní kò lè dọ́dọ̀ tiwa kò lè kẹ̀ wá kò lè délẹ̀ tiwa Yorùbá Fúlàní náà mọ̀ tiwa tó bá dé Ìlọrin wọ́n sọ pé Yorùbá Fúlàní làwọn ó ti wá tàn bẹ́ẹ̀ ẹ lọ wòwó àwọn ọmọ Haúsá tí Olúwo lọ ń fẹ́ yẹn Haúsá kọ́ ní fẹ́ Fúlàní ní fẹ́ àwọn náà fún lọ́mọ bó wà padà dọ́là àwọn ọmọ yìí náà padà sọ àwọn ọmọ tó bá padà bímọ sọ fún wa pé àwọn náà ní ẹ̀tọ́ sórí ipò yẹn tó pé bàbá tó bí àwọn Yorùbá ni wọn ní sọ nípa ìyá wọn mọ́ tó bá sì débẹ̀ iṣẹ́ ọmọ àlè náà dẹ̀ náà máa ṣe níbẹ̀ òun nìkan kọ́ ẹ lówó gba ọba bẹ́ẹ̀ tí wọ́n ti ń winu káàkiri ṣé bá ṣe máa bọ̀lọ̀ náà ni ṣé bá ṣe máa lòlò náà ni mẹ́sẹ̀jì yìí ó wà fún gọ́vnà wa nílọrin ẹ jọ̀ọ́ ẹ dákun tó àfúrúgbọ̀n ìbẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ lẹ́yìn ìgbà tó mìíràn bá fayé kalẹ̀ tán iṣẹ́ ọwọ́ èèyàn àtìwà tó bá wúlò láti mọ̀ padà òyìn rẹ̀ à ń sọ̀rọ̀ àwọn Tafawa Balewa lónìí iṣẹ́ ò ní wọ́n ṣe à ń sọ̀rọ̀ àwọn Nnamdi Azikiwe lónìí iṣẹ́ ò ní wọ́n ṣe à ń sọ̀rọ̀ àwọn Abiola lónìí iṣẹ́ ò ní wọ́n ṣe à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn olówó lónìí iṣẹ́ ò ní wọ́n ṣe lọ bẹ́ẹ̀ àwọn tó ṣe tí ò da náà àmọ́ ṣe ń darúkọ wọn orúkọ yóò ní sí nínú black paper kò sì ní sí nínú nǹkan burúkú ìtàn rẹ̀ la yóò kọ kalẹ̀ fún yín ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ múlẹ̀ náà mọ́ṣẹ́ yín kẹ́ tó fi ipò yín sílẹ̀ ẹ dákun ó dọwọ́ yín o àárín lónìí là ń pè yín ó bá padà dọ́là ẹ lè wọ́n padà sí bẹ̀ mọ́ ikú kọ́ àrùn kọ́ ẹ lòmínú padà bọ́ síbẹ̀ abẹ́yìn àrùn ẹ dákun sọ Ọlọ́run nígbà tí yín afẹ́ríṣẹ́ takuntakun tẹ́ nígbà yìí Abdulrazak nǹkan báyìí ni wọ́n bá padà ṣe ó dọwọ́ yín ẹ dákun èyí tó bá tó bá rí fídíò ẹ bá ṣí ẹ fídíò yìí kó kan gọ́vnà lọ ni kó kan lára kí wọ́n dákun kí wọ́n jẹ́fùẹ́ tó bá jẹ́ pé àwọn kan náà bá ti yí wọn káàkiri tí wọ́n lè pè wọ́n sákèésí torí bẹ́yẹn bá ga àwọn ọ̀rọ̀ sàlẹ̀ kì í sábà tètè dọ́dọ̀ wọn àwọn tó bá wà láyìíká rẹ̀ náà gbọ́dọ̀ mọ ṣí ẹ̀ kíní yẹn kó máa kàn àwọn olóògbọ́dọ̀ máa fi mú fílẹ̀ káàkiri kí wọ́n jẹ́ kó mọ ibi tí nǹkan bá kù sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá ní wọn ní ẹ̀gbẹ́ ẹ dákun àwọn àfọwọ́sí jáde kí wọ́n ṣe wáàsí tó bá jẹ́ pé wáàsí lẹ̀ bá mọ́ gbọ́ wọn ṣe ní wáàsí káàkiri wọ́n fi sábẹ́ ahọ́n ni wọn sì ní wáàsí ẹ̀yìn sílẹ̀ lórí ẹni tó bá lórí fọ́ àrùn ní dárúkọ tí wọn orúkọ tí làwọn dárúkọ káàkiri ẹ dákun àfọwọ́sí ìbẹ̀yìn ẹ dákun gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣe ẹ jẹ́ kí wọ́n wá ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n wá kí wọ́n bá wa ṣe àjùwà ṣe o àfọwọ́sí bẹ̀ wá àní ṣiṣẹ́ nínú ayé kí ló ń gbà tí lórí fídíò tá a ṣe yìí ẹ bá fi sí comment section ẹ jọ̀ọ́ ẹ dákun comment section yẹn ẹ dákun ẹ bá fi sí ẹ bá like ẹ wá dákun ẹ bá share fídíò yìí ẹ share débi kí ni yóò kan gọ́vnà Abdulrazak nílùú Ìlọrin ẹ dákun ẹ jẹ́ kó kan lára ẹ dẹ̀ bá repost àjùwà ṣe láṣẹ tẹ̀lé.